kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, àwọn alátìlẹ́yìn wa, ibi ìsádi wa, olùpamọ́ wa, aṣẹ́yìnlọ́ba gbé yín ga fún oore ọ̀fẹ́ ńláńlá tí a ní láti rí ọjọ́ ẹtì àkọ́kọ́ nínú oṣù kẹfà. A sì gbàdúrà wípé gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa, nínú ẹbí wa, nínú ìdílé wa, ẹ̀yin Olúwa yóò mú ẹtì kúrò, ẹ ó sì fún wa ní àṣeyọrí pọ́nbélé. Ọ̀rọ̀ tí a ó sì gbéyẹ̀wò lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ ẹtì ọjọ́ kẹfà oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé ìrìbọmi ẹ̀mí mímọ́. Ìrìbọmi ẹ̀mí mímọ́. A mú àkọ́sórí wa nínú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì bákan náà orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹta dé ìkẹrin àti ẹsẹ̀ ìkejìdínlógójì. Ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹta dé ìkẹrin àti ẹsẹ̀ ìkejìdínlógójì. Níwọ̀n wákàtí kẹsàn-án ọjọ́, ó rí nínú ìran kedere. Áńgẹ́lì Olúwa kan wọlé tọ̀ wá, ó sì wí fún un pé Kọ̀líníò. Nígbà tí ó sì tẹjú mọ́, tí ẹ̀rù bà á, ó ní kí ni Olúwa? Ó sì wí fún un pé àdúrà rẹ àti ọrẹ àánú rẹ ti gòkè lọ iwájú Ọlọ́run fún ìrántí. Ẹsẹ̀ ìkejìdínlógójì. Ẹsẹ̀ ìkejìdínlógójì. Àní Jésù ti Násárẹ́tì, bí Ọlọ́run ti da ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí, ẹni tí ó ń kiri ṣe oore, ó ń ṣe dídá ara gbogbo àwọn tí ẹ̀mí èṣù ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Wàyí, ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ení ọjọ́ ẹtì ní 1979. Mo ń jí ní àárín òru, màá sì ké pe Ọlọ́run o, mo ti gbà láti sìn ọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́, ṣùgbọ́n mi ò fẹ́ jẹ́ ìránṣẹ́ ìyìn rere lásánlàsàn. Mo nílò agbára láti ṣe iṣẹ́ rẹ̀. Jọ̀wọ́ fún mi ní agbára. Mo máa ń sọkún sí Ọlọ́run nínú àdúrà láti aago 10 alẹ́ di aago 5 òwúrọ̀, ṣùgbọ́n ohunkóhun kò máa ṣẹlẹ̀ fún àwọn oṣù. Lẹ́yìn náà, ní òru kan, Ọlọ́run sọ̀rọ̀. Ó ní, ǹjẹ́ wàá gbẹ́nu dákẹ́ kí o sì gbọ́ tèmi? Kí ni ó ṣe pẹ̀lú agbára? Kí ni òun ṣe pẹ̀lú agbára tí o ní tẹ́lẹ̀? Mo rò ó nínú ara mi. Tí mo bá ti lágbára tẹ́lẹ̀, kí ló dé tí màá tún fi máa béèrè fún un? Olúwa tẹ̀síwájú. Ó ní, kí ló wà nínú Iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ? Mo mọ̀ ọ́n lọ́kàn mi, torí náà mo kà á jáde. Ó wá bi mí pé, ǹjẹ́ mo ti ṣe ìrìbọmi ẹ̀mí mímọ́? Mo sì wí pé, ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn ni. Ó bi mí pé, ǹjẹ́ òtítọ́ ni ọ̀rọ̀ mi? Mo fèsì, bẹ́ẹ̀ ni òtítọ́ ni. Ó tún bi mí síwájú sí i, tó bá jẹ́ pé a ti ṣe ìrìbọmi ẹ̀mí mímọ́ fún ọ, kí ló dé tí o tún fi ń béèrè fún agbára? Mo ní, Olúwa mi, ṣùgbọ́n mi ò ní ìmọ̀lára pé mo lágbára. Lẹ́yìn náà, ó wí pé, ǹjẹ́ mo sọ pé olódodo yóò wà nípa ìmọ̀lára wọn ni? Ó sọ fún mi pé olódodo yóò wà nípa ìgbàgbọ́, kì í ṣe ìmọ̀sílára gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ nínú Róòmù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógún. Lẹ́yìn ìjíròrò yìí, mo sọ fún ara mi pé màá dá ọwọ́ lé aláìsàn tí mo bá pàdé, mo sì lọ sùn. Mo jí ní òwúrọ̀ ọjọ́ kejì, mo sì bá ará ìjọ kan pẹ̀lú ọmọ rẹ̀ nínú iyàrá ìgbàlejò mi. Arábìnrin yìí ní ọmọ tó ti ń ṣe àìsàn tí ọmọ náà kò sì tíì sùn fún àwọn ọjọ́ díẹ̀. Ní ilé ìwòsàn, wọ́n ní kí ó gbé ọmọ náà lọ sí ilé nítorí kò sí ohun tí àwọn dókítà lè ṣe mọ́.
bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀rù ń bà mí o, mo gbé ọwọ́ mi lé ọmọ náà sì dákẹ́. Mo rò pé ọmọ náà ti kú ni o, ṣùgbọ́n nígbà tí mo la ojú mi, ọmọ náà ń sùn fọ́nfọ́n. Ọlọ́run ti wò ó sàn. Láti ìgbà náà, mi ò dẹ́kun láti máa gbé ọwọ́ lé àwọn ènìyàn, mo sì ti ń rí ìyanu tó ṣẹlẹ̀ pẹ̀lú. Olùfẹ́, tí a bá ti baptize rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́, o tilẹ̀ ní agbára Ọlọ́run nínú rẹ nìyẹn o. O kò ní láti mọ̀ lára. Ṣáà gbàgbọ́ nínú Ọlọ́run, yóò sì ṣe àwọn iṣẹ́ ìyanu àrà ọ̀tọ̀ nípa rẹ. Kókó àdúrà: tí a bá ti baptize rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́, o ti ní agbára Ọlọ́run láti ṣe ohun mèremère fún. Tí o bá ti baptize rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́, ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run fún mi ní agbára láti ṣe ohun mèremère, láti lo gbogbo agbára tí o ti yọ̀ǹda sínú ayé mi. Fún mi ní ìgboyà láti lo àwọn agbára tí o ti fún mi, àwọn agbára tí o ti yọ̀ǹda sínú ayé mi, agbára láti ṣe ohun mèremère, ìgboyà láti lo agbára náà. Yọ̀ǹda rẹ̀ fún mi. Olúwa yóò sì yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.